Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Àwa ní ojúbọ Ògún níbi tí àpapọ̀ ẹgbẹ́ Iron Lady fún ilẹ̀ Yorùbá Ìgbòho Iron Lady worldwide general tí wọ́n wà ní ibi bíi tí wọ́n ti fẹ́ wá bọ Ògún fún àlàáfíà ní fún gbogbo ilẹ̀ Yorùbá káàkiri jákò ní tí àwa ṣe ń bì lẹ́ni nìyẹn. A ti wà ní ìdí Ògún tí ibi tí wọ́n ti fẹ́ bọ Ògún. Àwọn Iron Lady Ìgbòho náà ti wà ní àyíká, wọ́n ti wà níkàlẹ̀. Èyí tí ẹ bá lè bá wa share ètò, ẹ bá wa share tí ẹ bá ṣe ń wò. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Gbogbo tó fi ń bọ Ògún òun náà ló ti wà ńlẹ̀. Iṣu ti wà ńlẹ̀, ẹ̀wà ti wà ńlẹ̀, epo ti wà ńlẹ̀, sinap ti wà ńlẹ̀, omi ti wà ńlẹ̀, ẹ̀wà ti wà ńlẹ̀ àti gbogbo nǹkan tí wọ́n fi ń bọ Ògún. Gbogbo ẹ̀ náà ló ti wà ńlẹ̀. Àwọn tí ó máa ṣe ètò ẹ̀ náà àwọn náà ti wà ńlẹ̀. Obì òun náà wà ńlẹ̀. Gbogbo ẹ̀ náà ni ẹ máa rí bí wọ́n bá ṣe ń ṣe. Ògún náà bá fẹ́ bọ fún ilẹ̀ Yorùbá tí àwọn Iron Lady Ìgbòho tí wọ́n ṣe agbátẹrù ẹ̀. Àkọsẹ náà ti wà ńlẹ̀, so òun náà ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni. ṣùgbọ́n mi dùn pé dájú òun ṣàfihàn ẹ̀yin tẹ̀lé lẹ́yìn náà ẹ mọ òkè mo kéré iwájú lápá yìí la wà ẹ dákun mo fẹ́ kí o gbẹ sí lẹ́nu ẹ dákun mo bẹ̀ yín. 5 minutes sẹ́yìn. àti wáyé ajọ́ ọ̀bà lọ́wọ́ rẹ o àti wọ oòrùn bà lọ́wọ́ rẹ o Olódùmarè ìbádọ́wọ́ rẹ lónìí èyí tó nílé ayé ìbádọ́wọ́ yàn ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ó sọ lé ìbà rẹ àjẹ lé ìbà rẹ lẹ́bọ̀ lókun aláàbá àdáwọ̀ ṣe ìbà rẹ o ìbá àbá mi olúwa ní ìbá bá mi adé ní àlàmú ìbá wọn tó ti ń jáwé tó mọ̀ Kẹ́hìndé Ẹ̀gẹ́ Olúọdẹ ìlú Ìbàdàn ìbà rẹ o ìbẹ̀yìn jáwéjáwé ìbẹ̀yìn wàgbówàgbó ìbá ọkùnrin ìbá obìnrin ìbá yín mọ̀sí ìbẹ̀yìn ajúnilọ́tẹ̀ wà ń bí ìbá yín mọ̀sí lónìí Ìgbòho Ṣàwó baba dámì ìbá ẹ̀yìn alálẹ̀ lẹ́ ìbá yín àwọn tó ti kọ́ náwó sí Ògún ìbá yín mọ̀sí lónìí ìbá wọn tó rí Ògún ìbí ìbá yín mọ̀sí lónìí Olúgbò tí ń bẹ ládùúgbò ọmọ gbọ́ Àjàgbò tí ń bẹ ládùúgbò ọmọ gbọ́ àṣẹ náà mi yóò gbéra sọ padà sí mi lẹ́nu àbámọ́dá kan ìdá tí o mọ̀ ṣe obi olójú méjèèjì ìjàrá wọn yàtàrí òní kí ló mọ̀ ta lẹ́nu èyí tí ń bá wí lónìí wọ́n ti báyìí ní ìwò àgbò mọ́ríjó Olúgbò gágà bá wáyé ọjọ́ náà ní rọ̀rùn padà èyí tí ń bá wí lónìí bí kórí bẹ̀ bọ́sẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀yìn òkú láàjàkà ẹ̀yìn tó lágbọ́n kò èyí tí ń bá wí lónìí kórí bẹ̀ bọ́sẹ̀ bẹ́ẹ̀ ìjọ tóbìnrin bá rí nǹkan oṣù ẹ̀ báyìí ọjọ́ náà ní fún lásọ ọjọ́ tí ìgbín bá fẹnu kan yẹ ọjọ́ nínú ìgbọ̀ràn alákejì lọ èyí tí ń bá wí lónìí kórí bẹ̀ bọ́sẹ̀ bẹ́ẹ̀ o tó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. wọ́n ní tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbá tútù làárọ̀ òjé lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ bó bá lọ kókó dé bó bá rọ̀nà kó bọ̀ ilé lẹ́bọ̀ yìí bọ̀ sí kó sáré ètè kó wá jẹ́ mi ìjẹ́ náà ni ó jẹ́ mi lónìí má jẹ́ mi níjẹ́ tòrùn torí bí wọ́n bá sọ ajẹ́bọ̀nù bá sọ àgbéjù nù kó sáré ètè kó rọ̀ wá lónìí. Ìrísẹ́
Irisẹ́. Bírí bá ṣe wo epo ajínigbé pé. Gbogbo ohun tó ti dòkú ní ayé kálukú yóò bẹ̀rẹ̀ sí ní. Àṣìta àbọ̀n ò ní dé bá gbogbo yín. Ikú òjijì kò ní pa gbogbo yín. Ẹ wò ó títí ẹ wá wò pé ìwọ Ògún láká yóò sì mọ́lẹ̀ ìwọ lólùlànà àkọ́kọ́ já wa nawọ́ sí ọ ká má rí dààmú ká má rí fòrò ǹjẹ́ nígbà tẹ wá nawọ́ sí lónìí tẹ wá bọ́ lónìí ikú òjijì kò mọ́ pa yín ọ̀nà kò mọ́ sí fún yín oṣó ilé ló bá wá wò títí tó bá perí yín níbi àjẹ́ ilé ló bá wò títí tó bá perí yín níbi bá a bá bú àkàrà bá a bá fi inú epo gbóná ìpariwo ìgbé ní mọ́ ké lọ́rùn ìgbé ní gbogbo àwọn ọ̀tá yóò mọ́ ké lọ́rùn. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí tí ń bẹ ńlẹ̀ ń bá ní pé kí Ìgbòho Òòṣà ó bàbá dá mi tó bá ní ó má borí kó jáde láyé lójijì tó lójijì lọ́kọ́ ya òjijì làfọ̀n wọ̀ ẹkúnlẹ̀ kanakana sùn wọgbó kó ń tọ̀ jáde láyé lójijì. Ògùn yìí ti dé. Lákàyò ó yẹ máa torí a lè gbé òun síbi láti kọ́kọ́ mọ fáwọn òbí bó lè ṣe fẹ́ ká máa rí. Ó yá. Àti gbódégbò ọ̀bọ ìjọba rojú fárí àti jùdéjù jìmèrè kì jẹ́ kí jìmèrè kọmọ rẹ̀ lóṣùn owó aláǹtakùn tó bá já ọmọ aráyé kan rojú so pọ́ báyìí láṣọ àparò pọ́n mọ́tí báyìí níwọ̀ àgbò mọ́rì tí ń bá so lónìí ọ̀sẹ̀ lónìí ọ̀sẹ̀ oṣù lónìí ó mọ́sùn náà ìjọ àwùjárí bá wí tẹnu ẹ̀ ní ìṣẹ́jú obìnrin bá dín nǹkan oṣù ẹ̀ báyìí ní fún láṣọ èyí tí mo wí lónìí kan ṣẹ bẹ́ẹ̀ ni láṣọ ìtẹ́kẹ́ olúgbọ̀n gágà ìnájà ẹ̀mí bì lójúmọ́ èyí tí ń bá wí lónìí kórí bẹ́ẹ̀ kọ́ ṣẹ bẹ́ẹ̀. Wúre. Tó Ògún láká yóò ṣe malẹ̀ olómílé fẹ̀jọ̀ lásán lé fún ọgbọ́ra gbogbo Ìgbòho Iron Lady àwa bọ ẹ lélẹ̀ ara ò gbọdọ̀ ní wá o Ìgbòho Iron Ladies Group lágbára Ògún láká ayé ara ò ní wá o ẹgbẹ́ yìí kò ní tú o ìwọ Ògún má bá wa jà o ọmọ ẹni wá má jẹ́ ká jẹran o nínú ìjà agbára tá ń jà yìí a gbọ́dọ̀ fọmọ jagun bá a ṣe débí láyọ̀ ká délé wa padà láyọ̀ àtàlàfíà o fúnra wa láwọn mọ́tò wọn gbọ́dọ̀ ṣá mọ́tò ká tó jáde o lágbára Elédùmarè mo ń gbà ládùúrà fún gbogbo wa mo ń wú níre fún gbogbo wa pátápátá ìṣẹ̀dá wa ò gbọ́dọ̀ gbàbọ̀dé o gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé inú Ìgbòho Iron Lady bí òun ìjọ tí òkìtì ọ̀gbọ́n bá ti wó bẹ́ẹ̀ ni o ikọ́ ọ̀nù ẹ̀ ń kú òní o ìjọ tó kù bá ti kú báyìí èyí ẹ̀ ń wà pọ̀ ni o gbogbo ẹnikẹ́ni tó bá nínú wa ń bí òun kó máa wá yín pọ̀ kò ní rójú ráyè ayé ẹ̀ mọ̀ mo gbàdúrà fún Sunday Àdìsá Adéyẹmọ ọmọ aládùúkún aka Ìgbòho Òòṣà mo gbàdúrà yìí fún wọn wípé lágbára Elédùmarè wọn ò ní tẹ́ wọn sẹ́yìn ọkọ̀ wálé wá bá wa àjàgbá yìí nítara wọ́n já ogun yìí kọ́ ṣẹ́gun gbogbo àwa tá ń tẹ̀lé wọn báyìí wọn gbọ́dọ̀ fojú sunkún ẹnì kankan mọ́ gbogbo àwa tí àwọn fi tinútinú àti ọkàn kan tá a fi ń tẹ̀lé wọn Ògún o má ṣẹran wa yíká yíká o má fẹ́ràn wa yílẹ̀ o gbogbo ọmọ tó ń bá kó lọ sóde báyìí ká padà sílé láyọ̀ àtàlàfíà ká má wà rárìn nù ká má rárìn rà ká má bá wọn tó kó òrókòdòkò gbogbo ìṣẹ̀dá gbogbo wa pátápátá kò gbọdọ̀ gbàgbọ́ ẹ̀yà ara ìkọ̀kọ́ nu wa báyìí kò gbọdọ̀ relédè wa àní fọ́ lójú inú o àní fọ́ ní tìta ẹsẹ̀ wa yìí kò ní gbé wá lọ síbi tó ti máa pa wá o torí pé màálù ló ń fẹsẹ̀ ara rìn lọ tó ti máa pa ìkọ̀kan nínú wa báyìí àní fẹsẹ̀ ara wa rìn tó ti máa pa wá agbára Elédùmarè gbogbo òde tá a bá lọ àlọ́bọ̀ ní agbàdúrà fún Saipon àti gbogbo àwọn tó wà nínú ilé yìí bá a ṣe ń débí wọ́n ń dúró tì wá tọkàntọkàn wọ́n ti ń mọ̀ ṣe àìní mọ̀ ṣe kó má dé bá wọn. Àṣẹ wà. Àwíṣẹ́ àfọgbóhùn, àwíṣẹ́ àfọgbóhùn, àwíṣẹ́ àfọgbóhùn. A gbọ́dọ̀ fojú sunkún ẹnì kankan nínú wọn. Àwíṣẹ́ àfọgbóhùn. Lágbára Elédùmarè gbogbo táwọn náà bá ń dáwọ́lé kó máa yọrí sí rere. Àṣẹ. Ẹkún kíkorò lórí gbogbo nǹkan ní wọn gbọ́dọ̀ sún o. Àṣẹ. Kóìkì Ọláyọmí Kóìkì White Lion. A gbàdúrà fún yín ní tẹnugbó bí ọwọ́ o. Àwíṣẹ́ àfọgbóhùn, àwíṣẹ́. Torí pé mídíà ni yín. Àwíṣẹ́.
lágbára Elédùmarè ohun yín máa dùn máráyé nínú gbogbo kò torí kò sí ẹnìkan tó wà láyé tí ò ní ṣàṣìṣe ẹ ní ṣìṣe gbogbo ìtọ́ bá wá fẹ́ dàbí kékèké inú àwọn ayé máa yọnu sí i lágbára Elédùmarè ẹ wá ní sọmọnù nínú ìrìn àjò yìí ẹ ní sọmọnù kọ́mándà sílà ẹ ní ṣìwàwù àṣetàbọ̀ ò ní fàyín o bẹ́ẹ̀ ṣe ń tọ́ wa sọ́nà lágbára Elédùmarè ẹ̀yin náà ò ní ṣìnà o lágbára Elédùmarè gbogbo àwọn ọ̀gá wa pátápátá ọ̀ ní fojú sunkún wa àwa náà ò ní fojú sunkún wọn lágbára Elédùmarè. gbogbo àwọn kọ̀mọ́dà wa ṣàdúrà fún ọ̀dà gbogbo àwọn ọ̀gá ọ̀gá gbogbo àwọn ọ̀gá ọlọ́gá Comrade Ṣọlá Ọlálérè àti gbogbo àwọn ìsọ̀ǹgbé wọn pátápátá kọ́ máa mọ̀ ọ́ ṣe o kọ́ máa mọ̀ ọ́ ṣe o eri lọmọ tó jẹ́ coordinator Ọ̀yọ́ sí wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ o ìrìnsí wọn ò gbọ́dọ̀ báráyé ní lákòótọ́ torí Iron Lady Ìgbòho Iron Ladies àṣẹ wa bọ̀gùn yìí lágbára Elédùmarè àní ṣìṣe àní ṣìlẹ̀tẹ̀ àní taṣọ àgbàmọ́lẹ̀ lágbára Elédùmarè wọ́n nílẹ̀ lójú àní bá wọn tó dùn Ayọ̀tádé bíbá la máa padà sí ìgbé wa láyọ̀ àti àlàáfíà tó. wọ́n ní tó ń tolúwo tó fẹ́ ń tẹ jìjà nà ìtẹ́ wí lónìí yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn gbóhùn wa ṣàṣẹ lónìí yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ẹ ló ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. abẹ́rẹ́ látọ̀ ní owó òwúre ẹ fi lẹ̀ pàápàá yìí ìfẹ́ ká pẹ́ rárá. ó yá. gbogbo ẹ ń bá mọ̀ pé torí lákàyé ló ń fọ owó òwúre ó yá pápápá. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. I just choose to reply you. What you are seeing here is just little of what has been done. This one is just little of what have been done. Ìwúre ní tèmi àwa láti wá attack anybody. A kàn wá dúpẹ́ lọ́wọ́ Ògún àti láti ṣèwúre fún gbogbo ọmọ ẹgbẹ́ kẹkàn máa ṣàmì ni kò sí pé kí ni gbogbo àwọn kan tó ti ṣe lẹ́yìn kò sẹ́ni tó mọ̀ so don't always we too tajẹ́ Koiki àkínṣe ẹni tó máa open secret àwọn èèyàn síta pé ṣó àṣírí kò kàn wá pẹ̀lú yẹn àwọn kankan ti lọ so ẹ má gbàgbé ẹ kàn ṣe àṣẹ tí gbogbo wọn tó ń ṣe ní wá torí anybody a kàn wá láti wá ṣèdúpẹ́ ní orúkọ Iron Lady Ìgbòho wọn wá ṣèdúpẹ́. ọpẹ́ tí mo bí. nípa ní ògbè sára ògbè sóró dífá fún mọ̀rìwọ̀ ọ̀pẹ tó lọ tògùn nífà lọ́jọ́ òkìní àná ǹjẹ́ mọ̀rìwọ̀ ọ̀pẹ tògùn nífà. gbogbo ìgbà tí ẹ bá ń sùn tágbára ara yín bá ń sùn gbogbo ìgbà tí ẹ bá ń sùn tágbára ara yín bá ń sùn ayé ò ní pa yín gbà náà. gbogbo tí ń jẹ́ lára yín tó ti wá dàbí wípé bóyá kó fẹ́ dòkú láti wákàtí ìlọ yóò àbẹ̀rẹ̀ sí ní máa jí. ìbá ní ọ̀wọ́n ní wẹ̀rẹ̀ rẹ̀ dípá fún àtòrí tó bí lé bàbá tiẹ̀ lẹ́ẹ̀ ó lọ gbé fún sọdún ìgbà tátòrí ó padà dé ilé àtọ̀nà rẹ̀ ti bàjẹ́ ilé àtọ̀nà yóò ní bàjẹ́. ilé àtọ̀nà yóò ní bàjẹ́. ẹ bá ń kó ilé ẹgbẹ́ kan náà á sì padà lò ẹ kàn kó ẹgbẹ́ kan ẹ lè kó mi orí òkè báyìí inú ọmọ àgbọn tí. ẹ má yẹ kójú rọ lé o. ọdún nípa mo wà pẹ̀lú ẹ̀mí. ẹ dákun ẹ fún mi lójú ọ̀nà mẹ́wọ̀n torí bàbá ń fún Ògún bàbá fún Èṣù. láàdú ògiri ògùn ajọ́ngọ́lọ́ ọkùnrin ọ̀nà ọ̀bẹ̀lẹ́kùn kẹrù ọ̀bẹ̀lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàrin ìṣẹ́jì òbó ní sunmi kẹrù òbó ní sunmi láàrin yẹn sunkún èṣù kẹlú kẹlú ọ̀wọ́n ní sóbi ogbè sọ̀wọ́n ní èṣù kò sáyé tẹ́kọ̀ ọ̀rọ̀ wá èṣù láàdú ògiri òkò dákun má ṣe wọn o. ìjọ tó bá ń bínú láàrin wọn wọn wà dọdọ ẹnìkọ̀ọ̀kan láàrin wọn. àwíṣe àfọgbóhùn. èṣù láàrin ògiri òkú gbogbo ẹni tó bá wá ń bínú wọn pátápátá tó bá ní tí wọ́n fẹ́ kó mọ̀ ṣeé ṣe kó wá títí tí kó wá lọ tì sẹ́nu Ògún. àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn. ọtí rè mo tún fún ọ lọ́tí rẹ o. àwíṣe àfọgbóhùn. àmúyó ni kò jẹun gbogbo ẹni tó bá ti ń bínú wọn kó wá yó báyìí ní kíákíá kó wá lọ tì sẹ́nu Ògún. àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn àwíṣe àfọgbóhùn. ẹwà rí o
má bẹ̀ wọ ara wọn jẹ́ o. bóbi bá rọjà wọn ló jèrè bí a ló ń jèrè ẹjẹ́ jèrè ilé ayé wọn. gbogbo tí wọ́n ṣe ìka bẹ̀rẹ̀ sí jèrè ń bẹ̀. àwíṣẹ́ àfọgbóhùn. nǹkan léwọ̀ jẹun. àwíṣẹ́ àfọgbóhùn. ẹgbẹ́ súnmọ́ bí. ẹ má ti jẹ̀gbọ́n jẹ́ mọ̀ bọ́ ẹni sọ. gbogbo rere àgbàdo náà fi ṣe ìtakùtà ní ìta gbogbo ẹnikẹ́ni tí bá ti ń bínú wọn pátápátá káyé òrò bẹ́ẹ̀ sí táǹkà. àwíṣẹ́ àfọgbóhùn àwíṣẹ́ àfọgbóhùn àwíṣẹ́ àfọgbóhùn àwíṣẹ́ àfọgbóhùn àwíṣẹ́ àfọgbóhùn. iṣu rẹ o ọ̀rọ̀ wọn kó mọ̀ sùn nílé o. àwíṣẹ́ àfọgbóhùn. kó mọ̀ sùn àlejò. àwíṣẹ́ àfọgbóhùn. kó mọ̀ sùn ọba àlú. àwíṣẹ́ àfọgbóhùn. kó mọ̀ sùn jóyè ìlú. àwíṣẹ́ àfọgbóhùn. kọ́kọ́ wọn mọ̀ sùn ló kó mọ̀ sùn. àwíṣẹ́ àfọgbóhùn àwíṣẹ́ àfọgbóhùn àwíṣẹ́ àfọgbóhùn. ayoyoyo ayọyọyọ iyọ̀ rẹ o iyọ̀ ara wọn mọ̀jọ yọ dànù. àwíṣẹ́ àfọgbóhùn. gómìnà bá lọjà máa ló. àwíṣẹ́ àfọgbóhùn. gómìnà bá ṣe bẹ̀ títí tí ò bá fi yọ̀ sí ọbẹ̀ náà yín máa dà tẹ́lẹ̀. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. epo rè ó ní ìrújú ọbẹ̀ gómìnà bá ṣe bẹ̀ tí ò bá ṣe pò ń bẹ̀ ọbẹ̀ náà máa dò fún ni ẹ mọ̀jà yìí wọ́n dò fún. àwíṣẹ́ àfọgbóhùn. ẹ̀rọ wa lè kó káyọ̀ wọ́n bẹ̀rẹ̀ àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwọn yóò ní fún ọ. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́. gbogbo tó lè koko nínú ayé wọn káyọ̀ wọ́n bẹ̀rẹ̀. ó ti ṣe àwíṣẹ́ àfọgbóhùn. ó ti ṣe àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́. akáyé mu wá fún ọ lọ́tí báyìí mọ́ tí wọ́n láti pa o. àwíṣẹ́ àfọgbóhùn. mọ́ tí wọ́n láti pa o. àwíṣẹ́ àfọgbóhùn. ìjọ ọlọ́tí bá mu tí lọ́tí pa ìpakúpa lọ́tí pa ni bá a bá pọn tí lókun bá a pọn tí lọ́sà inú ògbòlá darí rẹ̀ sí gbogbo orí ajé tí wọ́n kán bẹ̀rẹ̀ sí ń darí rẹ̀ sí. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. ẹni tí ń lọ ibi tó jìnnà tó wá láti ibi tó jìnnà láàrin wọn lákàyé dákun kó dákun. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. ẹ má jẹ́ rí ìbínú rẹ o. àwíṣẹ́ àfọgbóhùn. kó wá dọ́wọ̀ fún wọn wọ́n dọ́mọ rẹ lónìí. àwíṣẹ́ àfọgbóhùn. kó wá dọ́wọ̀ fún wọn má jẹ́ rí ìbínú rẹ. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. ọgbẹ́ bá wá ní pé tẹni tó bá wá síbí pé kó mọ̀ délé láyọ̀ àtàlàfíà lákàyé kó wá lọ pa. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. àpáyàká láàdé wúrẹ́ bọ́ àwíṣẹ́ àfọgbóhùn. àpáyàká báyìí láàdé àgbò bọ́mọ ilẹ̀. àwíṣẹ́. àpáyàká báyìí láàdé àgbò bọ́sàgbò. àpáyàká ni ká bẹ̀rẹ̀ sí dì wọ́n. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. gbogbo àwíṣẹ́ àwọn àfọgbóhùn. táwọn pátápátá ikú òjijì kò wá bẹ̀rẹ̀ sí. àwíṣẹ́ àfọgbóhùn. àwíṣẹ́ àfọgbóhùn. fún ọ léwọ̀. ẹ̀wú rèé àkọ́kọ́ sí bá ńlá ọ̀kọ́ pákó tó di ká. All this thing, my heart dey pain me o. I no fit record again. ẹ ṣe ìyá kámẹ́rà mọ́. Bàbá àgbọ̀ rẹ̀ dúró dáadáa o. ẹ ṣe gan ẹ ṣe gan àánà jẹ́ ayé díẹ̀. Mo ti rí ọkùnrin. Yeah, that's it. We'll try. ẹ bá wa ṣe ẹni dáàmú. àdẹ́dẹ́ ló wò pàdé. Wọ́n ní bá wa ṣe ẹ gbà. ẹ máa lọ bí wọ́n máa. Osa.
ẹ̀yin lẹ́jọ́ ẹ̀yin lẹ́ máa bá mi. àmì ìlànà tí ó fà ẹgbẹ́ mi jẹ́ látàyọ̀ sí mẹ́lẹ̀ pátápátá owó kejì mú wọn kò sábúrú ire gbogbo ó dé fún wọn ikú òjijì pa wọ́n ọlà dé ọrọ̀ dé ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni ló gbà bẹ́ẹ̀ ni làlàáfíà ara wọn ò dé bí abí adìyédé. ẹ jù sí lẹ́nu. ẹ jẹ́ ká pàṣẹ bá. àwọn bẹ Bulldog is coming. Ogun tí wọ́n ń bẹ́lẹ̀ yìí jẹ́ Bulldog is coming outside. irọ́ bàbá ẹ jẹ́ ká gbé sí a máa gbé kóòlù tó ọ̀nà torí wọ́n ti mú lájọ òdìbò tó ní ká gbé sí. We eat minerals and minerals we eat ó yẹ fún mi lọ́mọ kẹsẹ̀ ẹ kó tẹ̀lé wọn kábíjọ máa ń cut am to ẹlẹ́dàjẹ́ ẹlẹ́dì bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lù ti sọ fún ìyẹn bọ̀. wọ́n ti lọ mú bàṣà àfáwà o. ogún bọ̀ rẹ̀ gbé báàgì ẹ̀mí rẹ̀ lè ló wà lọ́wọ́. tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ọjà tán Bẹ́ẹ̀ni, ẹ̀sẹ̀ wọ́n gbà tí ẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ nǹkan bá ti bẹ jù irọ́ ibi nǹkan máa dà sí ọtí náà dà sí ọtí náà àwọn náà dà sí àwọn náà dà sí. wọ́n lè ní tuntun ti pẹ́ lẹ́yìn ọba bí mo sọ̀rọ̀ lórí kó má dì ní ẹ fi lẹ̀ báyìí. àbọ̀ ẹ̀rọ máa wà mọ́ kó dànù wọ́n bí èèyàn rẹ̀ ọba rẹ́sìn kìíní ọlọ́run fún wa fún wọn. rẹ́sìn gábéèsì ó pọ̀ létí ẹ lọ sọ ọ̀gbẹ́ni ẹyọ kan ti tó kí ló dé àwọn ọmọ tó ajé wọn bí èèyàn rẹ̀ àbọ̀ rẹ́sìn gábéèsì ajé ó pọ̀ létí sẹ́yìn ajé ó pọ̀ létí sẹ́yìn. Daddy àwíṣẹ́. I dey here in movement. Nǹkan junction together gbogbo ẹ̀jẹ̀ ìbàdàn. Ó ti sunlẹ̀ bọ́. Ó ti sunlẹ̀ bọ́. Hey, another one here. Mr. Ọláríwájú Bákàrè kí ni ẹ̀ ń tà láti sọ ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́. Abọ́ rẹ̀. Koiki Media ìmú èdè ògùn ìdílé fọ́gàmù. Kódà àwọn ọmọ bàbá Ibrahim yóò gbà máa fi rọwọ́ ni. Ìrọ̀ nọ́mbà wà tẹ́ ẹ bá mú dáadáa kì í. Àgbọ̀ ẹnìkan àgbẹ̀bọ̀ lẹ́sẹ̀. Nọ́mbà wà gọ́. Àgbo ni àgbo jẹ ni. Owó ìsàmì dáàbò. Ọ̀pọ̀lọpọ̀ ayé ń bọ̀. wọ́n dé o. Wọ́n ní òkú.
Ẹ̀wọ̀n kó bẹ àjà máa mú bọ̀ o. Ó jẹ́ ìkọ́ sí ọmọ ayá yín. Ilẹ̀ kẹ́yìn lásán. Ajá kò sálọ lánàá. Gbé súnmọ́ gámù. Ẹ tàn rẹ̀, ẹni tí bọ́ ọdẹ. Ọdẹ tí ó sùn pa òun tí ò bẹ́ẹ̀ Yóò jọ̀rún láláì lómi ọbẹ̀. ọdẹ tó sùn pa òun tí ò bẹ́ẹ̀ Sokoto. Ẹ má ti parọ́. Fásálábíà. Ẹ̀yẹ lọ bá ẹ̀rọ gbélé mi ìfà owó bẹ̀já o. Ẹ bá wà afẹ́ lókè fún tọ́níkì. Ẹ fọkànbalẹ̀ má fọ̀, I dey with you. How you collect out for this nylon? All the tonic inside. Bàbá feedback. No, they are clean the dog yet. Ibi náà láti fẹ́ pa ajá. Fún nǹkan tẹ́ ń sọ. Ṣọ́ọ̀tì pé. Bẹ́ẹ̀ni kan ṣe ti ní ẹsẹ̀ lórí àti ìfàlẹ́sẹ̀ yẹn. Aládàkáyà. Ẹ̀jọ̀. Aládàkáyà. Ó jọ fún gbàdí bẹ̀rẹ̀ ní. Ìbàràpá. Ẹ má jà jàrà wá yàn o. Ẹ jọ̀ọ́ ẹ dákun wẹ́lu. Ibá ní ọjọ́ sáré tí ọjọ́ wọn ò bá ọjọ́ òsùn wọn pẹ̀lẹ̀ sẹ́ òsùn wọn ò bá òsùn ọmọ tuntun pàdé. Àwísí àbọ̀gbò. Àwísí àbọ̀gbò. Àwísí Ìyá Ògúndé o mú kádìgbèrè. Ògúndé o mú kádìgbèrè lákàáyé ọ̀sìn mọ́lẹ̀. Gbogbo ibikíbi tí wọ́n bá ń lọ fún wọn dọ́wọ̀ fún wọn. Àwísí àbọ̀gbò. Àwísí àbọ̀gbò. Àwísí àbọ̀gbò. Àwísí àbọ̀gbò. Àwísí àbọ̀gbò. Ẹni tó bá mọ̀ pé bí wọ́n ti fẹ́ pa ajá ìbọn ti fẹ́ fà kí n tó bá ní kó fi wúre ayé ò ní pa ń pa púpà. Olúwa má jà yóò bẹ́ mi lórí lọ́rùn ọ̀nà gbogbo láti. Káyé òṣìmọ̀ ní gómi lé fẹ̀jọ̀ lásán lé ṣùgbọ́n kí mọ̀ mọ̀ ní ọkàn bí ọ̀gá koríko lòdò ní wíwú kò lòdò. Ọmọ ara kò ní gbàgbọ́. Àwísí àbọ̀gbò. Ah, bàbá Ògún ẹnu òmọ́lẹ̀ yìí fowó sí. How are you? How are you? Àwa di Ògún ẹ wò. Àgbèwò lọ́wọ́ rẹ̀. Ayọ̀ ẹ̀jẹ̀ jáde díẹ̀. Ẹ má ṣe ilé ṣe gàátó. Ẹ bá sọpọ́ọ̀tì wọn o. Sikọ́lì lọ fà bẹ́ẹ̀. Ẹjọ́ yàn. Ògún yé. Wà á fà bí ibi ló ti fà. Ẹjọ́ ó súnmọ́ ta orí pàdé náà. Bàbá sọ̀ súnmọ́ bẹ́ẹ̀. Tí wo wo. Ọmọ wọ̀ lọ. Ee àbọ̀ rẹ̀ ajá yóò fi wo. Ọmọ fọ̀ wo.
Iron lady. Ìfẹ́ Olúwa, Iron lady. Mo ti gbà wá Iron lady pọ̀ nílẹ̀. Baba shot. Osa. Ẹ dúró ẹjọ́ gé tó fẹ́ gé. Èyí máa sọ tí ń lọ ẹ̀kan tábà ṣe ní ìsìn tábà ṣe náà kẹ́yìn náà sì gbòòrè tó ti tẹ́lẹ̀. Wọ́n pè é. Ẹ má ti má jù lọ. Ẹ má bọ̀. Lákàáyé pátápátá gbogbo tá a ṣe ń bì lónìí látàárọ̀ ìlàjà rẹ̀ wọ́n gbà ó. Ogun yé mo yé. Kán fọkàn wọn balẹ̀ yìí létí dé. Ogun yé mo yé. Tó wá kù ní ẹ̀dàkùn. Wọ́n náà bá ìdàkátì fún mi láti ọkọ̀ tí mo lè fún mi. Ẹni tí ní ò bá mú ògbọ́dọ̀ mú bẹ̀rẹ̀. Kí nìyẹn? Ó nìyẹn lọ́kàn. Ó nìyẹn bí èyí. Ajá ńlá eléyìí kò lè jọ bẹ́yìn kò lè rọrùn láti ọbẹ̀ ẹjẹ́ jẹ́ fún ọ̀nà àkókò Ọbẹ̀ tó ń lò dà. Oyin ọbẹ̀ owó tí lọ́tọ̀ ògbó bá dé fẹ́rẹ̀ owó tí náà. Àtìsbò ló bá ní. Mo ló wá jù. Àtìsbò. Ó lóun ti fi sílẹ̀ ta ló mú iṣẹ́. Wọ́n jà ẹni yóò gbọ́mọ̀ ìṣọ́ yìí. Ẹ pè é bá mi pè é. Yóò gbọ́mọ̀ ìṣọ́. Ọbẹ̀ yẹn dà. Ẹgbẹ́ kìíní yẹn jẹun. Ọbẹ̀ yẹn dà. Láàárín ọbẹ̀ náà ti wá sí ọbẹ̀ náà. Ọbẹ̀ àwọn ọbẹ̀ lọ sí sí. Àwọn aláyé lélẹ̀. Àlọ́ Wọ́n jẹ́ kó rọ́ àwọn ọ̀gá wa lélẹ̀. ẹ mọ̀ wọ́n rí ara. Dáàbò ọ̀rọ̀ tí kápítọ̀ wọn látàárọ̀. Ẹ bẹ́ẹ̀ ń jágbá.
pé mọ́mí yẹn bí ìgbà tó pé mi náà lè yí. Lọ́jọ́ ti lọ ni. Èmi gan mo sì lọ lé lálẹ́. Iron Lady. Ó yá ẹ jẹ́ kó wá sáré ṣe. Ta ló mọ̀ bẹ́ẹ̀ mi báyìí? ẹni tó wọ́n fẹ́ nìkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ọkùnrin kan ló fẹ́. Ṣé kò sẹ́ni tó gbọ̀ bẹ́ẹ̀ mi báyìí? Ó yá ẹ bá bàtà o ẹ yọ sọ́ọ̀tì o kó má dàbí pé ṣe láti ìjọba bẹ́ẹ̀ sọ́ọ̀tì wà fúnra o ẹ yọ sọ́ọ̀tì. ẹni tí wọ́n wọ aṣọ tó ń fẹ́ jọrọ aṣọ kẹsẹ̀ máa jọ fún mi. Iron Lady. Ṣé fẹ́ búra ni? Once again, Koiki Media will bring your work closer to your doorstep. A kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ látàrí tí ẹ ń wo gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Bíbọ Ògún náà ni ẹ ti gbé tẹ́tí tán ti wá ṣe gbogbo ẹgbẹ́ Iron Lady. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ògún Lákáyé pé kò fi àwọn lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ògún ò fi gbogbo ọmọ ẹgbẹ́ wọn kankan yílẹ̀. Wọ́n tún wá túbọ̀ fún àtìlẹ́yìn tí wọ́n wá ṣe ń bì ní èní tí ẹ wò ó nìyẹn. Nǹkan míì tí wọ́n bá ń ṣe ó wà lẹ́yìn ìyẹn ò kàn wá. Eléyìí tí ó ṣẹlẹ̀ kò lè ti rí yẹn. And then Jubalo, once again, Koiki Media will bring the work closer to your doorstep. Ẹ ṣé gan.